To those people where they defamation me, then broke on me there, or you put bad comment on my page. I got my follow up be all this shit for me now. I'm not let's shit for anybody. All this shit for me, so I'm not like shit for anybody. Ẹ̀yin tẹ́ ń sọ pé ṣùgbọ́n sáyé ní lágídí ìtọ́dà lágídí. Màá ti kọ́kọ́ kìlọ̀ fún ẹ. Tó bá lọ ya wèrè màá wá ní mú sí wí. Reciprocate occasion lẹ́sìn àlẹ́ mi ṣe. Bó máa reciprocate gesture ni. Tó o bá ní mí lára màá kọ́kọ́ fi é sílẹ̀. Kọ̀lọ́ sọ̀rọ̀ ń pa mi online àbí TikTok o lórí Telegram o Instagram o you talk bad about me. Wọ́n fẹ́ lọ já ẹni. I swear to God who made me. Màá bá yín náwó ẹ̀. You cannot say for me, not say for anybody. Don't talk good about me now. Talk good about me. Say good about me. What they bomb lalo me? Bad must be Bokikiola. The bad vessel of me store giddy pa me. If you talk bad about me, I swear to God who made me. My competition bindy. Cause see bit about my beer or go me. I swear to God. Federal government liability or my job enemy. I swear to God who made me. Mugbe de bani. Don't talk. Jaja they go. Jaja mo ìyá wèrè wà lẹ́kọ̀ọ́ bàbá wèrè wà lẹ́kọ̀ọ́ ẹ ṣáà gbé kó lọ tí wàá gbé mi. I swear to God who made me. If you talk bad about me kò sí dáríjì ẹ máa jẹ̀yà sẹ́yìn. Disgrace let them dey disgrace me God. Disgrace make I dey use am dey collect money collect motor build house nǹkan ńláńlá ni mi ò fẹ́ wọ́n lé ayé mi mọ́. Ogun ìdè bá mi jà ogun jàǹkáríwọ̀ bá mi jà lọ́nà ó ti yẹ bẹ́ẹ̀. I swear to God who made me. Ẹni tó bá ní ikú bá mi pàdánù olóde wájú mi ẹni tó bá ní kí tèmi dá Ọlọ́run bá ń ṣe tiẹ̀ náà dáadáa. Anybody wey talk say me my own better make their own too better. I know no freedom of speech o wá ṣe ibùkún máa gbé ẹ lé o. Ayé àjọ mẹ́ẹ̀kọ́ yẹ òyìnbó orí ibùkún skútà lọ ní pé the experience those freedom of speech again mẹ́ẹ̀kọ́ fi skúl pa fún ẹ o. Àwọn tó nínú ìwé lọ́kọ́ pé freedom of speech àwọn náà lọ tún máa fi wé ẹ náà wọ́n tún máa gbé jáde pé nínú lọ́ọ̀ kó máa fi ẹran yẹ lẹ́wọ̀n Ọlọ́run ìjà ogun ẹ̀wọ̀n ti ẹ̀ no freedom of speech again o ìyẹn nínú yàrá ẹ ní freedom of speech ó bá ti no freedom of speech again. Portable mọ̀mọ́ tó ti bẹ̀rẹ̀ o gbogbo èèyàn olólùfẹ́ Portable ìbá Portable sọ̀rọ̀ ṣe mọ̀ èyí tí Portable ṣe máa bẹ̀rẹ̀ nìyí díẹ̀ Yèsí ló ṣèkà fún ń gbọ́ Yèsí ló ṣèkà fún Portable ṣé King Saheed Òṣùpá ọba orin ṣé èlé bá wípé wọ́n ti ṣèkà fún pé anybody ló lè ṣèkà fún bẹ́ẹ̀ ń dẹ̀ mọ̀ràn pé ọ̀ràn Portable tí wọ́n bá ti kà lọ́wọ́ kò ó tún bẹ̀rẹ̀ rè ni o Portable mọ̀mọ́ tó ti bẹ̀rẹ̀ o torí àgbà wọ́n yé bọ̀ àwọn ọmọlámọ̀ dẹ́ẹ̀dẹ́ o gbogbo rí anásàlà ti mọ̀ wá Portable pé tó bá tó ti fẹ́ bẹ̀rẹ̀ wàhálà rẹ̀ lè mọ̀ sọ gbogbo ohun tẹ́ sọ ṣùgbọ́n ẹ bá Portable sọ̀rọ̀ gbogbo èèyàn olólùfẹ́ Portable o torí ayé ìgbà jẹ́jẹ́ ayé ìgbà pẹ̀lẹ́ kẹ̀dá kó ra fẹ̀lẹ̀ sí. Àwò onímìnì onírèzìn ọ̀rọ̀ ayé mi onímìnì ó tún wá dàbí sábàbí Mùnírù àti Ambali gbogbo wọn ya fọ́tò mi láti Ṣàngó àdúgbò mi mọ́tò ọ̀fẹ́ mo wọ̀dé lọ́rin onírèzìn wọ́n gbá mu lówó lọ prison onírèzìn Ìlọrin sọ̀rọ̀ ó lọ fà onírèzìn ọ̀rọ̀ ayé mi onírèzìn journey of my life àjẹ onírèzìn. Mo ní mo dèjì ọ̀rọ̀ ayé mi onímìnì bínú bá bí mi máa bí wèjì pè lọ́wọ́ gọ́gọ́ ọ̀pá mi ní ẹ̀ṣá lówó Richard Mille ìyá ò fà wá nílọrin tí wọ́n kọ́ wá ní kéwú àwọn àfáà mi ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n ṣe o àwọn òbí Ọlọ́run òdodo wọ́n ní ẹ̀dàgbọ́n sòdodo ajé ẹyẹ máa ṣòjóró ajé Kùránì ń bẹ agbára ń bẹ ẹgbẹ́ Kùránì ìsọ̀kalẹ̀ o mi ò fẹ́ èpè inú rẹ kó jẹ́ tọ̀ọ̀tá mi àdúrà inú Kùránì kó jẹ́ tèmi o agbára ń bẹ. Ìṣẹ̀dá mi máa ṣọ́ mi ikú kọ́ ni solution mi ọ̀tá pọ̀jù wá ní mi lọ. Mo máa pè ọ́ o Olúwa máa dá mi lóhùn lọ.
Ọlọ́run máa dá mi lóhùn lọ èmi ó máa pè ọ́ o. Ọlọ́run mi máa dá mi lóhùn lọ ikú kọ́ ni solution mi. Èmi lẹni tọ́lọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. Ìràwọ̀ mi yóò máa tàn èmi yóò máa pè ọ́ o. Olúwa ọba mi Olúwa ọba o èmi yóò máa pè ọ́ o. Èmi ò sì máa gbà fún ọ títí láéláé. Olúwa dá mi lóhùn èmi ò sì máa gbà fún ọ títí láéláé. Olúwa dá mi lóhùn dá mi lóhùn o. Olúwa dá mi lóhùn èmi yóò máa pè ọ́ o. Èmi lẹni tọ́lọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. Ẹ wo àwa gangan lẹni tọ́lọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́ èmi àtàwọn friend mi àtàwọn fan. ẹ̀yin tẹ́ ń sọ pé ṣùgbọ́n sáyé ní ìlàgídí tó dá lágídí màá ti kọ́kọ́ kìlọ̀ fún ẹ tó bá lò ya wèrè màá wá ní mú síwí. reciprocation of gesture lẹ́sìn àlẹ́ mi ń ṣe bó máa reciprocate gesture ni tó o bá ní mí lára màá kọ́kọ́ fi é sílẹ̀. Láti Ṣàngó àdúgbò mi mọ́tò ọ̀fẹ́ mú wọ̀dé lọ́rin oní reason àwò oní mínì oní reason ọ̀rọ̀ ayé mi oní mínì ó tún wá dàbí sábàbí Mùnírù àti Ambali gbogbo wọn ya fọ́tò mi. Láti Ṣàngó àdúgbò mi mọ́tò ọ̀fẹ́ mú wọ̀dé lọ́rin oní reason wọ́n gbá mu lówó lọ prison oní reason Ìlọrin sọ́wọ́ ó lọ fà ẹ wò oní reason ọ̀rọ̀ ayé mi oní reason journey of my life àjẹ́ oní reason. Ẹ wò mo níní òníní mo dèjì ọ̀rọ̀ ayé mi oní mínì bínú bá bí mi máa bí wèjì. Pè lọ́wọ́ gọ́gọ́ ọ̀pá mi ní ẹ̀ṣá lówó Richard Mille. Ìyá ò fà wá nílọrin tí wọ́n kọ́ wá ní kéwú. Àwọn àfáà mi ẹ wo ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n ṣe o. Àwọn òbí Ọlọ́run òdodo wọ́n ní ẹ dàgbọ́n sòdodo. Ajé ẹyẹ máa ṣòjóró. Ajé Kùránì ń bẹ agbára ń bẹ ẹgbẹ́ Kùránì ìsọ̀kalẹ̀ o. Mi ò fẹ́ èpè inú rẹ̀ o èpè inú rẹ̀ kó jẹ́ tọ̀ọ̀tá mi. Àdúrà inú Kùránì kó jẹ́ tèmi o ẹ o agbára ń bẹ. Ẹ̀yin àwòfà wa nílọrin ẹ bá mi sọ Kùránì lẹ̀ mo ti fẹsẹ̀ múlẹ̀ ẹ pè mí ní fẹsẹ̀ múlẹ̀ mi ò lè wálẹ̀ ajé mo ti fẹsẹ̀ múlẹ̀. ìyẹn olólùfẹ́ Portable káàkiri gbogbo àgbáyé ìyá bá Portable sọ̀rọ̀ kó ṣe jẹ́jẹ́ ilé ayé mọ̀mọ́ gba pẹ̀lẹ́ o. ṣé mọ̀ pé gbà tí Portable dá gbogbo rẹ̀ sílẹ̀ tán gbogbo Sowore àtàwọn èèyàn pàtàkì mọ̀ ló mọ̀mọ́ dá sọ̀rọ̀ Portable pẹ̀lú King Saheed Òṣùpá ọba orin. ìwọ kí Portable kó ṣe jẹ́jẹ́ kó ṣe pẹ̀lẹ́ ilé ayé mọ̀mọ́ gba jẹ́jẹ́ o torí bí ayé ń lọ èyí ni o. ẹ̀yin tẹ́ ń sọ pé ṣùgbọ́n sáyé ní ìlàgídí tó dá lágídí màá ti kọ́kọ́ kìlọ̀ fún ẹ tó bá lò ya wèrè màá wá ní mú síwí. reciprocation of gesture lẹ́sìn àlẹ́ mi ń ṣe bó máa reciprocate gesture ni tó o bá ní mí lára màá kọ́kọ́ fi é sílẹ̀. má máa kìlọ̀ fún ẹ tó bá ti wá ń pọ̀ máa lọ bá ẹ wá ìnira tó ju ìnira lọ máa gbé wá fún ẹ in package. tó bá yọ mí lẹ́nu bàbá àwọn ọmọ ọ̀la máa fi ẹ lẹ̀ máa wù ẹ máa kìlọ̀ fún ẹ máa fẹjọ́ ẹ sùn. tó bá wá jáwọ́ máa bẹ́ẹ̀ gbé ìyọnu tó ju ìyọnu lọ máa bẹ́ẹ̀ pákéjì ẹ̀. tó bá sọ pé ń pẹ́pẹ́ mi máa ṣe pẹpẹ súpù fún ẹ àbí ndómì aláta tó máa pa ẹ lórí wàá máa gbé wèrè wà nílẹ̀.
ikú dédé àsìkò gbogbo yẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé níbikíbi tí ń ti gbọ́ wá tí ń ti ń wò wá lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè ojú tí ń fi ń wò wá ojú náà mi àfọ́ etí tí ń fi ń gbọ́ wá etí náà mi àdí o oréré bí iye létí yẹn mi àgbọ́ ìwọ ohun tí mo tún mú wá sí etí gbọ́ yín níwájú bẹ́ẹ̀ nípa ọmọkùnrin tí ń wò lójú fọ́nrán ni nípa kíní síbẹ̀ sàn tó crash ìwọ ọmọkùnrin tí ń wò 20 million ló mọ̀mọ́ gbé sí kíní síbẹ̀ sí wọn kí lè mọ̀ pé ilé ayé mọ̀mọ́ lágbára o ọmọkùnrin ó mọ̀mọ́ sákíkanjú o 20 million níbi tí Nàìjíríà dé dúró o kẹ́nìyàn gbé 20 million sí gambu ìmọ̀ yìí wọn ó lágbára díẹ̀ ni ìwọ ọmọkùnrin tí ń wá wò ó ibi tó wò ń lágbára dé ló fi fẹ́ yà bẹ́ sómi ṣùgbọ́n yìí nìkan ni solution ẹni bá ṣubú ìmọ̀ gbàgbé kó sì lè dìde o àǹdẹ́ ilé ayé náà dẹ̀rẹ́ risk ni tó bá jẹ́ pé kinní náà bọ́ sí ó ṣeé kọ́ mọ̀ 20 million yìí ó yẹ fi jẹ́ bí 50 million tàbí 100 million ìwọ ni olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ṣùgbọ́n tẹ́nìyàn bá take risk ǹjẹ́ ká fọgbọ́n sí gbogbo rẹ̀ ibi tọ́rọ̀ Nàìjíríà dé dúró náà ló bá dé gbogbo yìí kọ́lọ́run Elédùmarè kó ṣàánú rẹ̀ kán ìjọba náà kan bá wá nǹkan ṣe sí ìwọ Ọlọ́run Elédùmarè á máa ran gbogbo wa lọ́wọ́ orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà níbi tí èyí ti máa gbọ́ gbogbo ohun tá à mú wá gbogbo ohun tí ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà tí èyí ti máa gbọ́ fáǹfààní èyí tètè subscribe sórí ètò kí n lè àjàǹfààní bá àbá tó ṣe é mú fọ́nrán wá fún gbogbo èèyàn olólùfẹ́ wa àti fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá ire o ó dìgbà.